ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ikú Alhaji Taiwo Hassan Babatunde Ogogo, ẹni tó jẹ́ ìyàwó àkọ́kọ́ wọn èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjọkẹ́ Taiwo náà mà ti jáde fún ìgbà àkọ́kọ́, èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ìkànnì ayélujára. Wọ́n mà tú àwọn ọ̀rọ̀ kankan nípa Alhaji Taiwo Hassan Ogogo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ìyàwó méjì, òun ni Alhaji Taiwo Hassan Ogogo, òun ni wọ́n fẹ́ o, àwọn ni ìyàwó àkọ́kọ́. Gẹ́gẹ́ bí obìnrin náà ti sọ wípé àwọn ni àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe eré orí ìtàgé, eré tíátà, kó tó wá di wípé olóògbé Taiwo Hassan Ogogo wá tẹ̀síwájú nínú iṣẹ́ nítorí àwọn ọmọ wọn, nítorí àwọn méjèèjì wọn ò lè máa ṣiṣẹ́ kan náà. Èèyàn kan nílò láti wà nílé láti tọ́jú ọmọ, ìdí nìyí táwọn fi ara àwọn kalẹ̀ láti máa ṣe ìtọ́jú àwọn ọmọ wọn kí Ogogo kí ó tẹ̀síwájú nínú iṣẹ́ tíátà náà. Gẹ́gẹ́ bí arábìnrin náà ti wá ṣàlàyé, ó ní nǹkan ńlá òun ni Ọlọ́run ọba Elédùmarè gbà lọ́wọ́ òun. Ó ní nítorí pé Ogogo Alhaji Taiwo Hassan jẹ́ ẹni tí ó rẹra rẹ̀ sílẹ̀ tí ó sì nífẹ̀ẹ́ òun dáadáa o, tí ó sì nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ tí ó bí dáadáa. Àmọ́ o, bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ gangan là á rí. Ta ni wá níwájú Ọlọ́run ọba Elédùmarè, ẹni tí ó dá òun àtayé? Bó ti wọn ọba mi òkè, òun ló ń ṣọlá o. Ogogo mà ti lọ lókè èèpẹ̀, kí Ọlọ́run ọba Elédùmarè bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere o, kí ó sì bá wa dúró ti àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ lágbára Elédùmarè. Ẹ wá já wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan, ká farabalẹ̀ ká gbọ́ ohun tí ìyàwó Taiwo Hassan Ogogo, ìyẹn Àjọkẹ́ Taiwo, tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ọkọ wọn. Èmi ni wọ́n kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Èmi ni Àjọkẹ́ Taiwo, aya Ògògó Taiwo Hassan. Mélòó ni yín lọ́dọ̀? Mélòó ni yín lọ́dọ̀? Àwa méjì ni ọkọ mi fẹ́. Ọmọ akílẹ̀ yín màmá. Èmi ni first wife, èmi ni ìyàwó àkọ́kọ́. Bí èèyàn wo ni ọkọ yín? Taiwo Hassan jẹ́ ìgbéraga, a caring husband. Ó jẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ mi dáadáa. Ó jẹ́ pé a dúró tì í nígbà ìṣòro. Òun ló dúró fún mi gẹ́gẹ́ bí ìyá àti bàbá. Olùkọ́ ni mo ní. Lẹ́yìn Ọlọ́run ló tún kù. So ó jẹ́ pé ọ̀tọ̀ Ọlọ́run gbà lọ ni ó tóbi gan. So ó dẹ̀ dùn mí. Kò sí nǹkan tí mo lè bá Ọlọ́run ṣe nítorí pé ẹgbàdáàjì ni. Ẹgbàdáàjì ni. Taiwo Hassan is a good man, caring man, aláàánú ọkùnrin. Ó jẹ́ pé tí bá bínú, inú ò kí ń dùn. Tó bá ṣe èmi tí bá bínú, inú ò kí ń dùn. A ní máa ṣákì, máa ṣákì. Kí ló tún dé? Màá dẹ̀ rẹ́rìn-ín. Ìjà ti tán nìyẹn. Òun fẹ́ kí n máa bínú sóhun. Ó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó wà láyìíká wa, wọ́n mọ̀ pé tí bá bínú sí, tí bá bínú lábínú jù, ó lè fa kó láti hospital. Ó máa hot tí ó máa dùn nǹkan tó ti bá bínú gidi gan. So he's a good man. Ó dùn mí. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tẹ́yìn jẹ́ aya wọn, ṣùgbọ́n èso ìrìnàjò. Bí Gẹ́gẹ́ bí dáwọn ṣe jẹ́ òṣèré àbí èyí náà máa ń ṣe acting. àjọ máa ń ṣe tẹ́lẹ̀, èmi ni mo kọ́kọ́ ń ṣe. Èmi ni wọ́n kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Ó ti yé, èmi ni mo kọ́kọ́ ń ṣeré. Ìgbà yẹn máa ń wá, bá ní tó bá ní tó bá ń ṣeré kan níbi àwọn Adémọ́lá Theatre Group. So tó bá ní kó wá ṣeré kan, á ní àwọn ọmọdé ṣe o. Wípé akígbe òun lè ṣe kóun kéwì tó ṣe akígbe. Ṣùgbọ́n lẹ́tà ìgbà tó wá yá, ó ṣàtúwá ṣeré. Ìgbà tó wá wò fún wa, wá nípa méjèèjì, a lè gbé máa lọ ilé tíátà nítorí àwọn ọmọ wa. Wípé nígbà tí àwọn méjì bá lo oṣù méjì ní location, pé àwọn ọmọ ń kọ́, tọ́lá máa mójútó àwọn ọmọ. Èmi ṣe ìfàsẹ́yìn nídìí iṣẹ́. Ǹjẹ́ kúrò ní kéré láàrin àwọn onítíátà. Tó bá yé mi, tó bá rí onítíátà kan, a máa sọ pé ọ̀gá yìí ni, ìyàwó mi ni ọ̀gá yìí ni, inú kan ó jẹ́ ọkọ tó dà. Iṣẹ́ wo ni a fi replace nígbà tí ẹ ṣe tíátà? Iṣẹ́ àjọsà. Iṣẹ́ àjọsà ni mo ṣe. Ẹ ṣe gbọmọ. Kí ló kọ́ yẹn kò sá?
orúkọ yín lẹ́ẹ̀kan sí àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí wọn. Orúkọ mi ni Àjọkẹ́ Táíwò, aya Ògògó. bákan náà àbúrò Alhaji Taiwo Hassan Ogogo náà ti wá jáde o. Wọ́n ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ ikú Alhaji Taiwo Hassan Ogogo. Wọ́n ní kì í ṣe kánsà òun ló pa Alhaji Taiwo Hassan Ogogo. Wọ́n ní bí ó ṣe máa ń ṣẹlẹ̀ nídìílé àwọn Taiwo Hassan Ogogo nìyẹn. Ẹ̀yin aráalé ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ pẹrẹpẹrẹ ọ̀rọ̀ tí àbúrò Alhaji Taiwo Hassan Ogogo tí wọ́n èyí gbẹnu tán o. Ó nágbára o, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o. tó ti fìyà wọn lè kán ti lọ wọn àtọmọ kékèké tó ti kú rèwerèwe àtàkọ bíi tèmi náà gbogbo ọmọ tí ìyá mi fi ṣe ọbẹ lò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n obìnrin kan tájọ wà níjòkó ọmọ sí 2 years òun náà fi yẹ mi ò lọ ikú ọ̀dọ́ ó pọ̀ nídìílé bàbá ẹ̀ mo ní màá ká pásítọ̀ mi wá láti Christ Apostolic Church àgbà látura wọ́n wá ṣe prayer sílé bàbá ẹ̀ mo náà mọ ọmọ kékeré lọ́rìn mọ́lẹ̀ mbẹ̀ ìṣètò àwọn ọ̀dọ́ 60 ìkókó tó máa gbólé bàbá ẹ̀ ní àkíní kúrìgà àkọ́ yẹ ó mọ iye ọ̀dọ̀ ní kò mo ní òye lé bàbá ẹ̀ mo fẹ́ kó jẹ́ o mo ní tí bá dọ́sọ̀ màá ráwọn àbúrò mi bá mi fi olúgbé nílé wọ́n á gbé lé bàbá ẹ̀ akọ́ọ̀dọ́ gbogbo pánú o adẹjọ́ sọ̀rọ̀ jẹ́ fẹ́rẹ́ fara mo ní àwọn lé bàbá ẹ̀ yẹn àkíní kúrìgà àkọ́ yẹn something fear mo ní àwọn kékèké tó rìn mọ́lẹ̀ mbẹ́ àtàwọn tó fìyà mọ́lẹ̀ kakú mo tún adákọ̀ gbọ̀dọ̀ ọmọdé gbọ́gbọ́ àgbọ̀dọ̀ pàtó mo lọ́wọ́ mẹ́rin ló kú lójú ẹ̀ mo lọ́mọ mẹ́rin mo ní mẹ́rin bẹ́ẹ̀ àti sáájọ kọ́lé sí arọ́rọ̀ mi aládé ìjókòó bí ẹ̀ náà pèsè lẹ́tọ̀ọ́ lọ nìyẹn mo ní ogún kọ́ mọ́ máa fi àgbà kó tó fi nílé bàbá ẹ̀ mo ní máa kọ́ pásítọ̀ wa àtàntí bá tún wọlé lọ́rọ̀ wọ́n fẹ́ sí ìgbàgbé sílé bàbá nílé bàbá ẹ̀ láti kúgà àgbà ìfọ́kù kú àkúkà kó tó fi sílọ̀ pé ọ̀rọ̀ kẹ́yìn nìyẹn. ní sọ́kì ìyàwó ayé tá ń gbìyànjú àti sọ ni pé ikú tí Taiwo Hassan Ogogo kú kì í ṣe kú Ọlọ́run. kì í ṣe pé ọ̀rọ̀ àkúfà máa wà nínú ìdílé èyí tó pa mí jáde ní sọ̀nà rẹ̀ ọmọ kò gbèrègbè tó ní gbogbo kú àkúfà kí n fi bú mo tí kò rí ẹ ní kí n ṣe mọṣẹ́ sí ìnáwó kápù tí kò rí bá ríran sí ẹ pé àkúfà yẹn tó bá ní kó ṣe ṣe á ṣẹlẹ̀ àmọ́ kò ní tó ìyá wa ṣé ogun ìdílé wà ogun ìdílé dẹ̀ wà ẹ lọ́wọ́ ẹgbẹ́ ní kò sọ kọ́ lọ fíìmù ẹ̀gbá ìmọ̀. ìyá wa a gbọ́ wípé nínú ọmọ tí ìyá wọn bí àwọn 13 ni wọ́n. bẹ́ẹ̀ ni ọmọ ọmọ tí ìyá mi ní ìbàdí gbogbo ọlọ́kú tí mo gbá yín máa wò mí àtọ́bí tèmi náà tí mo gbé dúró bẹ̀ tí ìbàdí gbogbo náà do ibẹ̀ náà bá mi rìn mọ́ tí bá ní kí n sọ̀rọ̀ ilẹ̀ àmọ́ ilẹ̀ aṣú ikú ẹ̀jẹ̀ bàdìjẹ́ fún mi ilé bàbá ẹ̀ nígbà kan yẹn èmi sì máa ń fọ́ sọ̀rọ̀ ọgbà látàgbà láti wá bá mi ṣe lóyà àkúfà ẹgbẹ́ ìtì ẹ̀lẹ́gbọ́n àwọn ìtẹ́ ìgbọ̀n kan láwọn ọmọ ìpẹ́ lọ́mọ àbúrò tí bá ní kí n sọ̀rọ̀. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu àbúrò olóògbé Taiwo Hassan Ogogo tí wọ́n sọ kalẹ̀ yìí o. Wọ́n ní bí ó ṣe máa ń ṣẹlẹ̀ nídìílé àwọn Taiwo Hassan Ogogo nìyẹn o. Wọ́n ní kì í ṣe kánsà òun ni ó pa Taiwo Hassan Ogogo. Wọ́n ní àìsàn yẹn kọ̀ mú nǹkan lọ́wọ́ ni. Wọ́n ní bí ó ṣe máa ń ṣẹlẹ̀ nídìílé wọn gangan nìyẹn o. ẹ̀yin aráalé kí lẹ́yìn náà wá rí sí ọ̀rọ̀ tí àbúrò Taiwo Hassan Ogogo tí wọ́n sọ kalẹ̀ yìí o. gbogbo ohun tẹ́yìn náà bá rò pátápátá ẹ bá wa fi sí abala ìrísí abala comment section. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwa kì í dájọ́ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ pátápátá òun làwa ń gbé wá sórí ìkànnì ayélujára. kí ẹ̀yin aráalé kẹ́ ẹ sì bá wa dá sí. fún àwọn tí wọ́n wá fìgbà àkọ́kọ́ pàdé ìkànnì wa ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí ẹ bá wa pín fọ́nrán yìí ẹ jẹ́ kí ó rìn dáadáa. a dẹ̀ wá gbàdúrà kí Ọlọ́run ọba Elédùmarè bá wa tẹ́ Alhaji Taiwo Hassan Ogogo sí afẹ́fẹ́ rere o.